tó ẹ káalẹ́ níbi gbogbo tí ọwọ́jà ètò wa ìbá tó bá ti bá yín ẹ sì kú ọjọ́ méjì jọ́ mẹ́ta ẹ kú bílù ti rí níhà èyìn àti tọ̀hún. Ọlọ́run ọba tó láyé tó nẹ̀kápá ọlá alágbára lórí ohun gbogbo, ọba tó lè ṣe ohun gbogbo, ọba ajípọ̀jọ́ kúdà yóò mọ̀ wà pẹ̀lú gbogbo wa níbikíbi tá a bá wà. Ìṣọ́ rẹ̀ tó lágbára, ààbò rẹ̀ tó péye yóò máa wà lórí wa. Àní rí ogun nílẹ̀ Yorùbá lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Gbogbo ọ̀tá tó jẹ́ ọ̀tá ilẹ̀ Yorùbá, Ọlọ́run ọba yóò gbé aborí wọn. Yorùbá ní gbọ̀gbọ̀gbọ̀ báyìí lọ́wọ́ máa ń yọ ọjọ́ orí lọ pé ààyò dọ̀tá lọ. Lẹ́yìn òrẹ́yìn àwa là borí ọ̀tá, àwa là borí ọ̀tá. Yóò rí bẹ́ẹ̀, yóò ṣe bẹ́ẹ̀ lágbára àwọn onílẹ̀, bẹ́ẹ̀ ni ó rí àti lágbára Elédùmarè ọba tó láyé, àṣẹ Èdùmàrè. Ẹ lè rí mi lórí ìkànnì lónìí, ẹ lè rí mi lórí ìkànnì lálẹ́ yìí. N tó gbé mi wá kò ju lọ́rọ̀ ètò ààbò fún ilẹ̀ Yorùbá lọ. Ètò ààbò fún ilẹ̀ Yorùbá, ẹ rí, ó ṣe kókó ó sì ṣe pàtàkì, ó ṣe kókó ó ṣe pàtàkì. Tẹ́ bá wo ohun tó ṣẹlẹ̀ ní Ìlọ̀rá ní ọjọ́ mélòó kan sẹ́yìn, ẹ rí wípé ọwọ́ àwọn aráabí òun náà la bá ń bẹ̀, ọwọ́ wọn la bá ń bẹ̀. Eléyìí tá a ti ké sáwọn tó ní àṣẹ lọ́wọ́ lórílẹ̀‐èdè yìí kí wọ́n bá wa dá sí i. Bó tilẹ̀ jẹ́ pé ìhà tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ń kọ sí àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́, ó dàbẹ̀ pé ìṣèjọba wọn lórí ètò ààbò kò mọ́yán lórí tó. Ààbò àwọn ará Ọ̀yọ́ ò jẹ́ gómìnà, kò jẹ́ ní kókó, kò jẹ́ ní kókó, wọn ò mú lọ́kùnkúndùn. Ààbò ará Ọ̀yọ́ wọn ò mú lọ́kùnkúndùn rárá. Níbẹ̀ ìkùnà sí ni tí àwa Yorùbá tá a wà lépò lénìí, tá a bá rò pé nítorí ká lè bá a rí opportunity lọ́la lọ́dọ̀ àwọn ará abé. Mo ti sọ dáadáa nínú fídíò mi, òun la fi ń fẹ̀mí àwọn èèyàn wa play game. À ń tanra wa ní o. Ní tí ó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀. Àwọn pípù yìí wọ́n mọ bí wọ́n ṣe ń play game wọn. Mo sọ̀rọ̀ kan fún bàbá Bọ́lá Ahmed náà Tinubu. Mo ní ẹ̀kọ́ kan ẹ máa halẹ̀ mọ́ wọn kán lè mọ̀ páwa náà lẹ́ni lẹ́yìn. Tẹ́ ẹ bá lo ipò tẹ́ ẹ wà kẹ́ ẹ halẹ̀ mọ́ wọn, kíní yìí ó continue. Ibi tí àárò kan ní kíní yóò tún ti padà wáyé. Tó gbé mi wá sórí kànnì lálẹ́ eré. Àwọn bàbá wa mọ́nímọ́ní, bàbá wa mọ̀yànmọ̀yàn, wọ́n máa ń sọ àṣàmọ̀ kan, wọ́n á ní gbọ̀ngbọ̀ngbọ̀n báyìí láàmọ́ rán Ifá àdìtì. Kí sì nìdí tán fi rán gbọ̀ngbọ̀ngbọ̀n ni pé wọ́n fẹ́ káàdì tí ó lè gbọ́, pé torí ń tà sọ pé tí yóò ṣẹlẹ̀ yìí tó bá ṣẹlẹ̀ ẹ̀ ní sọ pé àwọn èèyàn ò sọ fún yín, ẹ̀ ní sọ pé àwọn èèyàn ò sọ fún yín. Opportunity tá a nílẹ̀ Yorùbá lénìí kò ju gbogbo rú àwọn nǹkan ní báyìí tá a dálẹ̀ lọ lórí ayélujára tá a fi ń bára wa sọ̀rọ̀. Àwọn kinní yìí ó ń múràn lọ́wọ́ wá lọ́pọ̀lọpọ̀ ọgbà, ó mú ìrànlọ́wọ́ wá gan lọ́pọ̀lọpọ̀ ọgbà, ó sì mú ìwúlò dání. Eléyìí là ṣe ń ké sáwọn gómìnà ilẹ̀ Yorùbá tí opportunity bá wà fún yín láti pàtọ́pọ̀ lónìí kó lè bá a hó, nítorí àwọn èèyàn yín kò ì burú jù bí àwọn ará abẹ́ ṣe máa ń béèrè lọ́dọ̀ àwọn ìjọba tiwọn. Ní Nàìjíríà tá a wà yìí, àwọn ibi tí wọ́n ti rí gómìnà control jù, tán rí ìjọba control jù ilẹ̀ Haúsá ni o. Wàláì wọ́n rí ìjọba wọn control, tí wọ́n bá fẹ́ níjọba wọn ó ṣe. Tí wọ́n bá fẹ́ níjọba wọn ó ṣe. Ọ̀dọ̀ wa ń bí àwa ò rí ìjọba control. Ìjọba ní control àwa, even tó fi mọ́ bá lù ú. Wọ́n ìjọba ò ká ọba ìlú ilẹ̀ Yorùbá kún, wọn ò kà wọ́n kún.
wọn kà wọn kan kánsẹ́lọ̀ lásán ní tó bá wù ní ó ṣe lórí ọba. So ìdí rèé tá a ṣe ń pariwo pé gbogbo ọ̀nà tẹ́yìn èèyàn bá mọ̀ láti lè múràn lọ́wọ́ wá fún ilẹ̀ bàbá yín kó má bàa dohun ìgbàgbé, kó má bàa dohun ìgbàgbé, kí Ọlọ́run Elédùmarè ọba tó láyé kó dìde ìrànlọ́wọ́ sí wa lórí gbogbo ọ̀nà tá a bá gbé gbà tá a fẹ́ fi yanjú ètò. Tó mú mi wá gangan ní kókó lálẹ́ ni pé lọ́sàn-án èní mo ra àwọn ìrìn àjò ráńpẹ́ kan lálàfo Agége, lálàfo Ìṣàgá sí Abattoir. Mo rí àmì kan lénìí tó kàyéfì. Àmì yìí tí irú àwa ìbá ń lọ tá a bá rí àwọn àmì báyìí, tá a bá ta àwọn tó wà ní ìṣèjọba lólobó, tí wàhálà rẹ̀ bá dé, orí gbogbo wa ni gbogbo yóò padà bọ́lé lórí. Ìdí nìyí tá a ṣe ń ta gómìnà Èkó lólobó. A rí pé ẹ̀ ń gbìyànjú lórí ètò ààbò lẹ́kọ̀ọ́ gan, wọ́n ń gbìyànjú gan, ṣùgbọ́n gbogbo nǹkan náà kọ́ lójú yín ó tó. Then kí ló fún aláṣọránsì pé gbogbo àwọn sọ̀rí ibì kan táwọn ẹ̀yà yìí tí wọ́n ti níkapá lórí àwọn agbófinró, bóyá ọmọ wọn ní alágbára bẹ̀, bóyá bí ò ní DPO ní o, àbọ̀gá ọlọ́pàá kan ń bẹ̀ for example. Kí ló fún aláṣọránsì pé wọn ò ní máa gbẹ̀yìn bẹ́bọ jẹ́ fún ìjọba ìpínlẹ̀ Èkó? Ó ní ohun tá a rí lénìí tó kàyéfì tó a fẹ́ kí gọ́vnà Èkó kí wọ́n mójútó. Ṣé ẹ mọ̀ pé tá a bá wọlé láti apá Ìṣàgá ń bí, tá a bọ́lẹ̀ ní kí lórúkọ àdúgbò yìí náà, Fágbà, sorry, tá a bá bọ́lẹ̀ ń Fágbà bus stop, tá a wá ṣe bí ẹni fẹ́ máa lọ sábúlé Ẹ̀gbá níbi ojú irin yẹn gàgàgàgà pọ́ìntì yẹn, àwọn onímárúwá kan máa ń wà ń bẹ̀ níbi abẹ́ tẹ́tì bá iwájú kọ́mpìnì kan, ìmọ̀ nǹkan tó ń ṣe ń kọ́mpìnì yẹn wájú ẹ̀, tí wọ́n ń lòdù èrò lọ sí Abattoir. Ọ̀nà yẹn lead sí Abattoir. Mo gbọ́ nǹkan títí mi ò gbọ́ rí lénìí tó jọ mí lójú gan pé so irú nǹkan yìí lè máa ṣẹlẹ̀ nílùú Èkó, yóò dẹ̀ máa ṣẹlẹ̀ káàkiri láwọn ibi táwọn ará abẹ́ ìbá ti pọ̀. Ìdí nìyí tó gbé mi wá sórí kànnì lálẹ́ láti ta gómìnà Èkó lólobó. Ẹ mọ̀ pé mo sọ recently no last video mi, mo ní gómìnà Èkó iṣẹ́ ń bẹ fún yín láti ṣe. Ẹ má sùn lé lórí pé àwọn pípù yìí ò ní ìtì Èkó ńjọ́ kan. Ẹ mọ̀ pé kò sí kéèyàn wá mi kan kó mọ̀ sí ìlà ìlò, kó mọ̀ sí wàhálà, kò possible. Kẹ́lẹ́yà méjì mọ́jà kò sọ gbọ́n tẹ fẹ́ dá. A sọ pé àwọn ẹ̀yà yìí pé kí Yorùbá lọ mọ́ àwọn lè mọ̀ o, ṣùgbọ́n a kàn fẹ́ ta gómìnà lólobó ni. Wọ́n bẹ́ẹ̀ ṣe scrutinize Òṣòdì, tẹ Òṣòdì jágbà lọ́wọ́ àwọn ọmọ ta nígbà yẹn wọ́n fẹ́ da Òṣòdì rú, torí nígbà kan ní gbogbo Èkó yẹn Òṣòdì lẹ̀rú wájú. Tílẹ̀ bá ń ṣú lọ lóṣòdì wàhálà ni, ọkàn yín ò ní balẹ̀, torí ẹ lè mọ́ délé pé Òṣòdì lé ńgbà kan. Náà Òṣòdì yẹn ti ń padà sí bọ̀ wá sí level yẹn padà, nítorí àwọn ọmọ gànfẹ́ ti bẹ lójú orin tí ń pọ̀, àwọn ọ̀ràn yìí náà sì náà pọ̀ jù nù wọn. A fẹ́ kí gómìnà mójútó àwọn àyè yẹn. Then níbi tí mo ń dárúkọ tí mo ti torí rẹ̀ ṣe fídíò yìí, onímárúwá kan tó gbé mi gbàbẹ̀ kọjá lè ní sọ nǹkan kan fún mi nínú márúwá yẹn. Nígbà tí mo dé bí àwọn pípọ̀ ìpọ́n bí kí ló dé, oníṣẹ́ àwọn pé tòsí Abattoir ní bíbá yìí pé àdúgbò tẹ̀ wé mo wá ní ṣé wọn ò dẹ̀ mo ní ìwẹ́ náà olè onímọ̀jà ládùúgbò yìí, ó dàbí pé àbò wà mẹ́ máa yẹn ní ẹ má sọ mọ́ bí tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ nìyẹn. Wàhálà máa yẹn ó bá mi sọ̀rọ̀ títí mo fi dé Abattoir ní tó fi sọ̀ wá kalẹ̀. Ó sì mention àwọn ilé yẹn, ó fi wo àwọn ilé yẹn hàn mí tí wọ́n ti jà lólè ládùúgbò yẹn ní olè gidi.
mo wá ní àwọn ilé tí wọ́n jà lólè sí kò sí àwọn ń bẹ̀ ni ó ní ẹni ilé tó bá ti jẹ́ ilé àlè ilé aráàlú ó ní because àwọn náà dominate àdúgbò yẹn any shop tó bá ti jẹ́ ti Yorùbá àbí Ìgbò ó ní ò safe ládùúgbò yẹn ó ní òṣìṣẹ́ àlẹ́tọ́ wá pé ẹni yẹn ń dì pẹ̀lú bí irin gbogbo machine tools àwọn èèyàn náà ti jí tán bẹ̀ yẹn pé ọ̀pọ̀lọpọ̀ ló ti fàdúgbò yẹn lẹ́tọ́ pé wọ́n ti ṣọ́ọ̀pù wọn pa ni pé wọ́n ti hàn wọ́n lé mọ̀ ó sọ̀rọ̀ débi pé ó dẹ̀ fi àwọn ṣọ́ọ̀pù yẹn hàn mí ní 1 2 3 torí pé mi kó àwọn gadget mi dání léni torí pé mi ò ní intention àti ṣe fídíò mi bá rìkọ́ọ̀dì gbogbo ṣọ́ọ̀pù tó fi hàn mí as an evidence àtẹni tí ń bá mi sọ̀rọ̀ ké lè gbọ́ directly látẹnu ẹni yẹn ó dùn mí léni gidi gan bọ̀ mo kàn wá sórí kan ni pé irú àwọn nǹkan yìí kò yẹ ká rí ká má ta gọ́vnà lólobó kò yẹ ká rí ká má ta gọ́vnà lólobó because Yorùbá ní ń bọ̀ àwọn la máa dẹ́ẹ̀dẹ́ kì í ṣàwọn nìkan ló yẹ ká dẹ́ẹ̀dẹ́ bá yí gbogbo ara pátá ló yẹ ká dẹ́ẹ̀dẹ́ torí pé kíní tó bá máa yíwọ́ yóò le ọkùnrin tí mo bá sọ̀rọ̀ lẹ́ni tó jẹ́ onímọ̀ràn ẹ̀ wá ń sọ fún mi pé ó wá fi ṣọ́ọ̀pù kápẹ́ńtà kan hàn mí that was the last shop tó fi hàn mí lórí street yẹn ní pé kí n wo ṣọ́ọ̀pù yìí dáadáa wọ́n ti ṣọ́ọ̀pù yẹn pa wọ́n fi gíláàsì ṣe ẹnu ọ̀nà ṣọ́ọ̀pù yẹn báyìí ó ní ẹni tó ní àbúrò òun ni wípé ṣe é máa pé gbogbo tools irin tó fi ń construct tó gbé síta tó ń lò ọ̀nà ti jí ọ̀nà jí machine yẹn wú kúrò ńbẹ̀ lọ ẹni tó bá ti jọ mọ́ rin wọn ò fẹ́ rí wọn á gbé ìtàwọn pípù yìí ń ṣe lẹ́kọ̀ọ́ nìyẹn o wọn á gbé tàbí aluminium tẹ́ bá gbé síta yìí gbó tí ó ti di scrap wọn á gbé ní mo fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ máa yẹn ni pé wọ́n wá gbé gbogbo nǹkan tó wà ní ṣọ́ọ̀pù máa yẹn wọ́n fọ́ kanlẹ̀ gbogbo sọ́ọ̀ tó fi ń gé nǹkan ní èso ní kíní tó ṣàjọ mọ́rin wọ́n gbé wọ́n wá gbé kẹ̀kẹ́ tuntun tó rà sínú ṣọ́ọ̀pù yẹn tó fẹ́ lọ fi surprise ọmọ tó bí ọmọ òun fẹ́ ṣe birthday kẹ̀kẹ́ yìí mo fẹ́ fi surprise ẹ̀ inú ṣọ́ọ̀pù ló wà kò gbé lọlé gbùdó pé òun fẹ́ fi surprise ọmọ yẹn ni níjọ́ birthday ẹ̀ ló máa gbé jáde fún wọ́n láì wọ́n palẹ̀ kẹ̀kẹ́ yẹn mọ́ wọn àwọn àmọ́ ibi tán fẹ́ wá sí tán bá wá lọ report on police station ọlọ́pàá ọkàn ní wọ́n kàn take a statement wọn ni pé àwọn ò mọ̀ wá táwọn bá ti rí nǹkan tó jọ àwọn ó pè wọ́n everybody back home police station kéèsì yìí lè rí pé ńgbà tó tó bí ọjọ́ karùn-ún tán ti gbé kẹ̀kẹ́ yìí máa yẹn wá lọ sí barbing saloon ó lọ ṣerun ládùúgbò yẹn ibi tó ti wá lọ ṣerun ó wá rí tẹ́nìkan gbé kẹ̀kẹ́ yẹn wá bẹ̀ wá ṣerun wọ́n wá tracy kẹ̀kẹ́ yẹn títí débi tẹ́nìyẹn gbé kẹ̀kẹ́ yẹn lọ débi pé wọ́n wá accuse ẹni yẹn pé bó lọ ti rí kẹ̀kẹ́ ó ní ẹ ṣeun jẹ́jẹ́ òun yá kẹ̀kẹ́ yìí lọ́wọ́ èèyàn ni ọ̀yá lọ́wọ́ yẹn òkè já amúrẹ́ni tó yá kẹ̀kẹ́ lọ́wọ́ ẹ̀ àwọn dọ́dọ̀ ẹni tó ti yá kẹ̀kẹ́ ẹni yẹn náà òun rà lọ́wọ́ èèyàn ni ó di same elédè kan náà ní gbogbo wọn kẹ̀kẹ́ yìí wọn ò rí gbà ó wọ́n lọ police station Sẹ́ríkì wọ́n dúró wọn ò provide ẹni tó ra kẹ̀kẹ́ ẹ̀wẹ̀ ńgbà tí ò dé sí evidence pé àwọn náà ní wọn àgbà kẹ̀kẹ́ lẹ̀ lọ́wọ́ wọn kó ká máa gbé lọ. because wọ́n gbọ́dọ̀ rẹ ẹni tó rà pé ókè bó lẹ ti rí wọn ò provide ẹ̀ ọlọ́pàá ò rí kéèsì ẹ̀ yanjú wọ́n padà gbé kẹ̀kẹ́ lọ lójú ẹ̀ ní tí wọ́n ń dánwò ní àdúgbò yẹn tí Sẹ́ríkì tẹ bá lé olè wọ ọ̀dọ̀ Sẹ́ríkì wọn tí Sẹ́ríkì bá fi lérí wọn ò ní provide olè yẹn láíláí kẹ́ mọ́ wo irú agbára tí wọ́n ń lò ń bẹ̀ yẹn irú àwọn agbára yìí náà ni wọ́n ń lò ní Ìlọ́ra irú agbára yìí ni wọ́n lò lẹ́kìtì tó pé anywhere tó bá ti wà ẹ̀ lè dá wọn mú. now ìtì gbọmọgbọmọ yìí ti ń pọ̀ jù àwọn èyí tẹ̀lé jẹ́ gómìnà ilẹ̀ Yorùbá rẹ́dì láti ó ní mò ń pariwo látọjọ́ tó ti pẹ́ pé ìjọba orílẹ̀-èdè yóò sọ́pọ́tì ìran Yorùbá sọ́pọ́tì àwọn èèyàn yín despite pé ẹ̀yin lẹ wà níjọba ṣe tí àwọn ọmọ ìyá yín ń fẹ́ fún wọn
ṣé ẹ rí pé kíní yìí à ń pè lówó ẹ̀ ìtì láàárọ̀ nú ọ̀wẹ̀ là ń pè láàárọ̀ nú o tí a bá dákẹ́ tá a bá ń wòran ìjọ tí ó bá kan ẹ̀yin náà fúnra yín yóò burú jù wàláì. wọ́n dẹ̀ fi hàn bàbá Bọ́lá Ahmed Tinubu nígbà primary election wọ́n fi hàn báwọn yẹn ṣe rí nìyẹn tí wọ́n bá bá àyàn jà wọn ò ní farapamọ́ fún láti bàjà torí ẹ̀ mo ṣe ń sọ fún yín pé ẹ má play game pé ẹ fẹ́ ṣe second term pẹ̀lú àwọn pípù yìí ẹ má play game yẹn gbogbo tí ń jẹ́ àṣejọba ẹ fi sọ́wọ́ Ọlọ́run bọ́lọ́run ṣe bá yín rìnrìn àjò yín láti lẹ̀ eléyìí tó bá jó òdodo ọ̀rọ̀ ńbẹ̀ tẹ́ ẹ mọ̀ pé opportunity yẹn ò bá wá fún yín mọ́ yóò affect yín ẹ gbégbèsè lórí ẹ̀ báyìí ó kẹ́ ẹ ṣe ẹ gbégbèsè lórí ẹ̀ kẹ́ ẹ ṣe gbogbo nǹkan lé ayé lọ lásìkò ọ̀rọ̀ tá à ń sọ yìí àsìkò ni tásìkò ò bá sí mi ní wá sórí ìkànnì ilé ni láti sọ tí mo ń sọ yìí nǹkan ṣe àwọn èèyàn lábẹ́lẹ̀ nígbà táwọn èèyàn bá lọ police station tán lọ rìpọ́ọ̀tù kéèsì pé Fúlàní hàn àwọn léèmọ̀ tí òun ò ní rí nǹkan tó dáa gbàbọ̀ ń bẹ̀ at the end of the day àwọn ni ó padà jàre kí ni ìjọ wo la wá fẹ́ bọ́ ń bẹ̀ ṣáwọn ni wọ́n ní Nàìjíríà ni tó bá jáwọn náà ní Nàìjíríà ẹ jẹ́ wọn máa kó Nàìjíríà wọn lọ ẹ jẹ́ wọn máa kó lọ kó kálukú ó ṣe lé bàbá rẹ̀ níta ń sọ rèé tẹ́ ẹ gbà kí ni yìí yóò kan gbogbo wa pátápátá jọ kan ìdí rẹ̀ ta ṣe ń pariwo fẹ̀yìn tẹ́ ẹ wà ń jọba lónìí onílẹ́ni òní ìta wà ń bẹ̀ nìkan lẹ́ni ọ̀la òṣùọ̀ fún yín ọ̀la òṣùọ̀ tẹ́ ẹ bá lẹ́ play game pẹ̀lú àwọn ọ̀ràn yín pẹ́fẹ́fẹ́ mi wọn play game yóò lẹ́yìn àrọ́mọdọ́mọ yín ò ní gbàgbé àrọ́mọdọ́mọ yín ò ní gbàgbé o ìtàwọn ará abẹ́ ń dánwò lẹ́ni gbé tó bá ti wà èmi kàn fàkókò ìrọ̀ gọ́vnà Lagos State ni mò ń fi rán wọn létí pé ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run tí wàhálà àwọn pípé bá bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ ipa yín ò ní ka mò ń sọ lónìí mo dẹ̀ fẹ́ kí gbogbo ayé kan take note ipa yín ò ní ka gọ́vnà wàláì ẹ lè má sí ìjọba máa kó jẹ́ lómi ìlú wà ń bẹ̀ n tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tá à ń fojú rí ipa Èkó ò ní ka because kíni ti kanra wọn o ilé kanra wọn báyìí o tó bá máa yíwọ́ yóò la ẹ̀mí tó pọ̀ lọ because wọ́n ti pò yíká gbogbo bí tá a wà wọ́n ti yíká everywhere torí ẹ̀ la ṣe ń sọ àwọn sẹ́ríkì ìwèrè wo ni wọ́n ń jẹ tí sẹ́ríkì ó máa ń gba olè lẹ̀ ẹ wo bus stop tí Lagos ṣe ná owó ribiribi tí Ambode ná owó ribiribi tó fi ṣe gbogbo nẹ́ẹ̀tì tí wọ́n ṣe pé kí wọ́n fi gáìdì kínní gbogbo ẹ̀pátá wọn ti túta tán tá lẹ́rù pé ń túta àwọn ní gbogbo nẹ́ẹ̀tì wọn ti túta tán odidi ẹ lọ sí cement ẹ lọ sí kí ló ń kọ bí báyìí super táwọn bus stop yẹn bus stop BRT wọ́n sì bá wọ́n dẹ̀ sọ di ahoro àwọn eléyìí kò sí tó kàn wọ́n bá ṣe jẹ́ ní wọ́n torí ẹ̀ mo ṣe ń sọ nínú fídíò mi tí mo ṣe láti pé bàbá Bọ́lá Ahmed Tinubu tẹ́ ẹ bá pa $1 billion fún Nàìjíríà táwọn ará abẹ́ ìbá débẹ̀ wọn ò nà dànù kò sì sí tẹ́sí torí ẹ̀ ní sí ìjọba mọ́ gbogbo tẹ́ ẹ bá fẹ́ ṣe sílẹ̀ Yorùbá ẹ ṣe báyìí èdèjì káwọn òfin kan tí ò bá ti wọ ẹjí kọ́ńkálùkù máa bá tiẹ̀ lọ tẹ́ ẹ bá lẹ́ẹ̀ fẹ́ so àpapọ̀ ní tipátipá nítorí pé yìí fẹ́ ṣèjọba yìí náà fẹ́ lóko ayé ò ní gbàgbé ìran yín ò ní gbàgbé orúkọ tó yẹ kí wọ́n fún yìí wọn ò ní gbàgbé wàláì bàbá Ọbásanjọ́ nìyẹn gbogbo tí bàbá Ọbásanjọ́ ṣe pátá nígbà tó wà níjọba gbogbo ẹ̀ ló wà ní àkọọ́lẹ̀ lọ́la gbogbo ẹ̀ ló wà ní àkọọ́lẹ̀ dọ́là
àsìkò tẹ́ wà ń bẹ̀ yín ni kẹ́ gbégbèsè tó le ìgbésẹ̀ akin ẹ̀yin náà ẹ ṣe pé ẹlẹ́dàá yín ló gbé yín débẹ̀ ọlọ́run ló gbé yín débẹ̀ kì í ṣe èèyàn tẹ́ bá ní ẹ fẹ́ play game pẹ̀lú àwọn ará abẹ́ kò sí tó kàn wọ́n o kò sí tó kàn wọ́n òdodo ọ̀rọ̀ mo sọ fún yín lénìí wàláì kò sí tó kàn wọ́n o torí ẹ̀ ló jẹ́ kí n máa bá gómìnà Lagos State sọ̀rọ̀ ọ̀rọ̀ kàn wọ́n o torí bí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá ṣe ń handle kéèsì Fúlàní ń jọ èmi lójú gidi gan ẹ wo bí wàhálà ṣe bá ṣe pa ọba lẹ́kìtì kí gómìnà Èkìtì ó mọ̀ sọ ha lórí ẹ̀dìní kó mọ̀ wà fran pẹ̀lú wọn ibi tẹ́ máa ti mọ̀ pé ewu ń bẹ lóko lóńgẹ́ ó dẹ́bẹ̀ pé àtijẹ́ àtimú òun nìṣòro tó bá àwọn tó wà ń jọba tó jọmọ Yorùbá àtijẹ́ àtimú nìkan ló bá wọn bí wọ́n ṣe dèèyàn bẹ́ẹ̀ ṣe rówó tẹ́ mọ̀ fi lá àwọn aráàlú yín lójú nìkan lẹ́yìn ń bá lọ́bẹ̀ kì í ṣe pé káràlú lè gbádùn yín wàláì torí tó bá jẹ́ pé ẹ̀ ń ríro ni ẹ̀mí yìí ò ní máa bọ́ lórí ilẹ̀ yín láwọ́ àlejò kẹ́ mọ́ mọ́ bẹ́ẹ̀ ṣe jà sí kí gbogbo àgbáyé mọ́ kí BBC kó mọ̀ àmọ́ jókòó sẹ́nu ọ̀nà yín pé wọ́n ní gọ́vnọ̀ kan bínú lọ́wọ́ nílẹ̀ Yorùbá lórí ní tó ṣẹlẹ̀ kí gbogbo àgbáyé ó mọ̀ rí tá láṣẹ mọ́ lù ẹ wá sọ wọ́n daṣẹ mọ́ lù tó jẹ́ pé tá bá ṣẹ̀ kò sẹ́ni tí ó lè bá wọn wí wọ́n believe fáwọn làwọn ní Nàìjíríà àlejò dẹ̀ sọ́ra rẹ̀ dín nǹkan mọ́ wà lọ́wọ́ lórílẹ̀‐èdè àlejò tẹ́ ẹ bá gbọ́ history wọn àlejò ni wọ́n àlejò pọ́nbélé wọ́n dẹ̀ wá sọ́ra wọn dé èèyàn sí wa lọ́rùn àwa bọ́m̀bẹ̀ wọ́n mú gbogbo ìran Haúsá wọ́n pa history wọn rẹ́ dọ̀la wọ́n pa history Haúsá rẹ́ dọ̀la àwọn Haúsá wọn jẹ́ nǹkan kan mọ́ tẹ́ ẹ dá Haúsá mọ̀ mọ́ àwọn là ń rí lẹ́nu òde lóòótọ́ wọ́n believe pé àwọn làwọn ní orílẹ̀-èdè yìí tí kò wá rí bẹ́ẹ̀ kéèyàn ó rí kẹ́ẹ̀rí ra ọjà ó lè kẹ́ni tó ní nǹkan dúró kéṣeré kí ó sì máa sọ pé kó sì máa provide ẹni tó jí kẹ̀kẹ́ nínú Agége ń bí nínú abúlé nínú àdúgbò wa ń bí àbí sórúkọ mọ́là ní Agége ni torí òye mi mọ́ o tí sẹ́ríkì kan wà ń bẹ̀ tí wọ́n ń halẹ̀ tí ń lògbà pẹ̀lú àwọn criminals nǹkan ti bàjẹ́ o nǹkan ti bàjẹ́ nǹkan ti bàjẹ́ akàndákẹ́ akànwò ni ṣe rí ìmọ̀ràn tèmi tó ṣe pàtàkì mo fẹ́ sọ̀tàn kékeré kan tó ṣẹlẹ̀ láyé Awólọ́wọ̀ Yorùbá mò ń bá wí o ẹ̀yin Yorùbá ni mò ń bá wí n tó lè ràn yín lọ́wọ́ nílé ayé yín tẹ́ ẹ fi lè jàfẹ́tọ̀ yín màá sọ fún yín lónìí mo sì fẹ́ kẹ́ lọ dìmú sọ́wọ́ òsì níjọ́ tí ẹ bá fi ẹwẹ́ sọ́wọ́ ọ̀tún kẹ́ fi òwe sápò òsì fáwọn tí ń ṣèjọba lọ́wọ́ yìí wọn ò ní mọ iyì yín ẹ̀mí yín wọ́n mọ̀ fi takáìtì lọ ni ní 79 táwọlọ́wọ́ nǹkan tẹ̀sẹ̀ lọ bèrè ní Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ ìjà Ifẹ̀ tá a máa ń sọ̀rọ̀ ń pa ẹ̀ ìjà Ifẹ̀ ìjà Mọdákẹ́kẹ́ tá a ń sọ̀rọ̀ ń pa ẹ̀ nígbà tí wàhálà ti wà láàrin wọn ọjọ́ ti pẹ́ kì í ṣìgbà tí wọ́n tó yọ àdá àti bọn síra wọn òun ìjà náà ti wà láàrin wọn ìjà wọn ti pẹ́ Awólọ́wọ̀ fẹ́ ìyàwó rẹ̀ ní ọmọ Ifẹ̀ ni Ilé Ifẹ̀ ni Awólọ́wọ̀ ti fẹ́ ọmọ ìyàwó ìyá tó kù yìí Ògidì Olú àbí Òdìdí Olú dẹ̀ náà ń pè yá yẹn ni Òdìdí Olú ìyàwó bàbá Awólọ́wọ̀ ọmọ bíbí ìlú Ilé Ifẹ̀ ni nígbà táwólọ́wọ̀ ń contest Mọdákẹ́kẹ́ wá rí wípé wọ́n marginalize àwọn pé Ifẹ̀ marginalize Mọdákẹ́kẹ́ wá rí pé táwọn bá ṣì ń dìbò fáwólọ́wọ̀ títí Ifẹ̀ láwólọ́wọ̀ ń ṣe kò ṣe ti Mọdákẹ́kẹ́ kẹ́ máa wo oríṣiríṣi nǹkan tó ti ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá o torí ẹ̀ ni mo ṣe ń sọ fáwọn èèyàn wa lénìí
èmi kàn fẹ́ láti mọ ṣe yín létí inú ni kẹ́ lè mọ ìgbà tá a bá fẹ́ jà ká lè mọ ibi tá a jà sí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa lẹ̀ Yorùbá ọ̀tá lẹ̀ Yorùbá ni wọ́n wàláhì ọ̀tá lẹ̀ Yorùbá especially àwọn tó bá wà níjọba wọn kì í rí ti aráàlú rò kára wọn nìkan bókèlè tí wọ́n ṣe máa pọ́n tọmọ wọn máa jáde dáadáa ní títí wọn kò sí nǹkan tó kàn wọ́n. àwọn Mọdákẹ́kẹ́ wá rí pé the only thing táwọn fi lè ayé ó fi mọ̀ pé àwọn ń bínú sí Ifẹ̀ òun ni káwọn mọ̀ ṣe Awólọ́wọ̀. ẹ lọ bèrè tán tí mò ń sọ yìí Mọdákẹ́kẹ́ ò dìbò f'Awólọ́wọ̀ títí wọn á dìbò fún rí. Mọdákẹ́kẹ́ dìbò f'Awólọ́wọ̀ tọ́dọ̀ mọ̀ pé táwọn bá dìbò fún àwọn sọ̀bọ̀nù ni ọ̀tá àwọn ni yóò bá tàwọn jẹ́ torí ẹ̀ ni wọ́n fi dìbò fún. Because ó mọ̀ pé wàhálà wà láàrin ìlú méjèèjì ibi tí Yorùbá ti ń gẹ́tì mẹ́sẹ̀gì rọ́ǹgì jù ní ayé nìyẹn. A fẹ́ràn ara wa dénú mo sọ́nù last video mi bọ́ ẹnìkan lọ sọ bẹ́ẹ̀ ó ní inú fíìmù ni mo ti rí àwọn ọmọ tá a bí síta lẹ́nu nìyẹn òbí tó ti ní problem à ń sọ bí tẹ́ ti kẹ́kọ̀ọ́ fún yín òun bá mi sọ̀rọ̀ pé inú fíìmù ni mo ti rí gbogbo tí mò ń sọ ṣé inú fíìmù ni Mọdákẹ́kẹ́ ọ̀hún tí wọ́n fi ń gbara wọn lẹ̀ ń gbà yẹn nìyẹn lódodo wọn ṣe Awólọ́wọ̀ nítòótọ́ wọn dìbò fún ní 79 73 wọn ṣe Awólọ́wọ̀ wọ́n sì jẹ́ káwólọ́wọ̀ mọ̀ páwọn ò ní ṣe tiẹ̀ nítorí pé wọ́n mọ̀ pé tágbára bá dọ́wọ́ Awólọ́wọ̀ yóò bá tàwọn jẹ́ bílẹ̀ Yorùbá ṣe rí nìyẹn. àwọn èèyàn ò lóòótọ́ gbogbo àwọn tó wà níjọba yẹn ò lóòótọ́ wọ́n mọ̀ pé Fúlàní hàn wá lè mọ̀ ṣùgbọ́n wọ́n dákẹ́ kò sẹ́ni tó sọ̀rọ̀ nù wọn nítorí táwọn fẹ́ gbà lọ́wọ́ wọn. now Mọdákẹ́kẹ́ ṣe bẹ́ẹ̀ nígbà tí wọ́n rí pé ìjọba kú tó padà sáyé ológun ọkàn wọn balẹ̀ wọ́n bá jọba bọ̀ kó tó wá di ìgbà ayé bàbá Bísí Àkàndé ní 1999 2000 táwọn mú nǹkan lẹ̀ pẹ̀lú Ifẹ̀ wọ́n mú nǹkan lẹ̀ gidi torí wọ́n mọ̀ pé àwọn tí kò lábẹ́ Ọ̀yọ́